$1,000. $1,000. China ọlọ́wọ́ idán bóyá fọwọ́ iná ẹ̀ ọ̀hún wàrà gé wọn sí wẹ́wẹ́ kí wọ́n lè mọ̀ pé tọ́jú náà lọ ẹja gbẹ́jà mi nínú ìbò sinimá yìí gánagà jù ọ̀nà tọ́lẹ̀ fíjà records Nigeria limited ló gbé jáde China ọlọ́wọ́ idán gbàkọ́lé rẹ̀ o. iná jóná lọ́lẹ̀ tíríkì bàbá àtùpà China ọlọ́wọ́ idán ìdè tó pa iná jẹ́ ẹ̀yẹ tó gbé ẹ̀yẹ mi China ọlọ́wọ́ idán the great magician tó ń sọ kéjìlẹ̀ tó ń sọ sínú òru China ọlọ́wọ́ idán sọ̀rọ̀ tó tó blọ̀kì ẹ̀ lójú ọ̀nà ní wheelbarrow only change abracadabra. China ọlọ́wọ́ idán understatement ni o China olórí idán ọlọ́wọ́ idán ẹlẹ́sẹ̀ idán. China ọlọ́wọ́ idán jí òkú dìde ankọ́fù tó wà lọ́wọ́ ọwọ́ ọ̀daràn padà sọ́wọ́ ọlọ́pàá lójijì. Ẹ ń kọ fara yín. sọ́tọ̀ ó ti jó rẹ́rẹ́. ọ̀gá. ó fi náà gba yunifọ́ọ̀mù lọ́rùn ọlọ́pàá ó ká sóbìnrin àtẹ̀yìntàn sí wọn lọ́rùn. ẹ wo ìdè pọ̀ lọ́wọ́ China ọlọ́wọ́ idán àfẹ́ni tó fẹ́ ṣìyàn láyé. ojú ẹ ló máa ṣe tí mo ṣe máa sọ di èèyàn padà. olúwa wọ́n fẹ́ dánṣẹ́ rẹ̀ wò. tí olóògbé bẹ̀rẹ̀ wò ni ó sọ pé tí ẹ wò. ọ̀pọ̀ méjì òtúrá méjì ìrẹsẹ̀ méjì. méjì lọ́pọ̀ ọdún ràn yín báyìí. ọlọ́wọ́ idán the great magician sinimá tó gbóná rìtìrìtì tó dá jìnnìjìnnì bọ́lẹ̀ ni Wasiwade Yanju the genius ló produce ẹ̀ ló tún direct ẹ̀ Abiodun Adesina ẹ̀yẹlẹ funfun ni assistant director Sekinat Usman ló coordinate ẹ̀ starring Olúwatóbi Wahab Small Rotimi Salami Bide Funmi Martins Abiodun Sekinat Usman Saidi Balogun Sisi Quadri Adetutu Faderera Saidi Ayinla Saidi Esu Adetunji Ifeoluwa Ladi Fọlárin Ayọ̀kúnlé Omisina Anso Abiodun Adeoye Afẹ́fẹ́ ọ̀rọ̀ Ẹniọlá Alao Sheriff Jayifa Michael Abiodun Ronaldo Adeleye Ikeoluwa the genius àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Do you realize you have been ranting rubbish? nínú sinimá titun China ọlọ́wọ́ idán subtitled in English ó ti jáde sórí VCD Kasagba marketed and distributed by Bọ́lákalẹ̀ Films and Records Nigeria Limited Block EU18 Movie City Ami Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos telephone 08033519849 sinimá titun China ọlọ́wọ́ idán ó ti jáde grab your copy now.